but ibi wàhálà tẹ́ ń kó wa sí òní pé tẹ́ ẹ bá bi lọ́ọ̀yà bó ti wù kó jó gbòǹdó kí ẹ lọ́ọ̀yà rí tẹ́ ẹ bá bi ní nǹkan I okay, I will consult, I will check and I will get back to you, but instant judgment la wa máa give fatiwa orí eré kò sí nǹkan tẹ́ ẹ máa sọ fún ẹ tẹ́ ẹ máa bèrè lọ́wọ́ èèyàn tí ò ní sọ pé tó máa sọ fún yín pé ẹ jẹ́ kí n ṣítírà wò gbogbo ẹ̀ pátápátá ló wà lórí wa òun ló wà fàtí fatiwa fi ń kọlu fatiwa but ẹ lè sọ yẹn o ẹ lè bú àwọn afáǹpa yẹn o gbogbo ibi tí wọ́n bá ti ń lo òfin láyé ni làákàyè interpretation ti máa ń wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a máa ń ṣe wáàsí ní ìdá ti ṣe wáàsí tá a bá ti wojú ẹ̀yìn àwọn èèyàn tá a bá ti rí pé ọ̀rọ̀ tèmi ń bẹ́ ilé ìsọ kò ní gbọ́ kí la fẹ́ wéèsì èrò wa fún. ìtẹ̀mí rò pé wọ́n fẹ́ bá a sọ lẹ́nu kì í ṣe nítorí politics tó ń bọ̀ yìí nítorí ó ti late. nǹkan tí ó yẹ kí ìmáàmù ṣe ìmáàmù tí ò bá tí ì ṣe dìsín ẹni bá rò kó máa ṣe towards 2020 tí wọ́n ń pè léyìí tó ń bọ̀ yìí 2027 olúwa ń fi ẹnu ẹ̀ ó dàbí pé kéèyàn lọ síbi òde ìyàwó kó wá máa sọ fún àwọn ọkọ àti ìyàwó pàtàkì ìgbéyàwó tó bá kọjá ìṣẹ́jú márùn-ún wọn ọ̀gbọ́n tó ń wí mọ́ nítorí ẹ̀mí wọn ò sí bẹ́ẹ̀ ẹ̀mí wọn ibòmíì ló wà kò natural pé èèyàn wá bí ìyàwó tó jẹ́ òun ló ń ṣe ìyàwó tàbí tó ń lọlé ọkọ ẹ̀ wá jókòó wá ṣe wá sí ó kàn wá ń bẹ̀ physically ni ẹ̀mí ẹ̀ ò sí bẹ́ẹ̀ nítorí pé ó kàn fẹ́ wá ṣe ayẹyẹ ó fẹ́ ṣe nǹkan kó dẹ̀ máa lọ gbogbo ẹ̀ ń bá fẹ́ bá sọ̀rọ̀ tó fẹ́ wọlé tí ó yẹ kó sọ̀rọ̀ ní ìṣẹ́jú márùn-ún ó dẹ̀ kó ń bẹ̀ ni. lójú tèmi àwọn nǹkan tí ó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ilé mọ́mù nípa ọ̀rọ̀ òṣèlú mo fẹ́ kọ̀ sọ bó ṣe yé mi mọ́ bó ṣe yé èmi mọ́ mo fẹ́ fi ṣe àlàyé fún wa wọ ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ tá a bá ti ń ṣe tẹ́lẹ̀ imam ẹnìkan mo rò pé imam ni wọ́n bi wá léèrè lẹ́ẹ̀kan wípé bóyá jamb question ni jamb question wọ́n tó ń pè ní jamb question wọ́n béèrè lọ́wọ́ wa pé ṣé bí Quran àti hadith ni wọ́n lò pọ̀ tí wọ́n fi hàn wá nígẹ́ bí ilé mọ́mù mo rí pọ̀pọ̀lọpọ̀ dáhùn nítorí pé wọ́n mọ̀ pé ní tí imam sọ yẹn kò likely kò jẹ́ ara ẹ̀ nǹkan míì ní factor tó gbé wa dé ibẹ̀ tí èèyàn bá fẹ́ báyàn sọ̀rọ̀ tó bá rò yí pé òun fẹ́ yí lódìdí nǹkan yà á kàn ni àfi kéèyàn rọra mú díẹ̀ díẹ̀ uslubu Islam yẹn methodology Islam ni pé kéèyàn mú nǹkan gradually títí tí ó fi máa débi tí ó ń lọ. ntẹ́mi rò òun ni pé ká bára sọ̀rọ̀ lórí kókó mẹ́sàn-án alákọ̀ọ́kọ́ ẹni máa fìyàn mọ̀nà ẹni máa dáṣọ fún ni tara ẹ̀ la máa wò kẹ́ẹ̀ tó sọ pé ìmáàmù kí ni nǹkan tí ìmáàmù yẹ kó ṣe inú ọ̀rọ̀ òṣèlú ó dàbí ẹnìkan tó ń béèrè lọ́wọ́ ìmáàmù yìí pé ìmáàmù kí ni Islam sọ nípa artificial insemination torí Ọlọ́run ṣé òun rán ìmáàmù lọ sí medical school ni tó fi wá ń béèrè lọ́wọ́ ìmáàmù pé ọ̀rọ̀ artificial insemination ó gbọ́dọ̀ kọ́kọ́ educate ìmáàmù lórí nǹkan tó ṣe nítorí nígbà tí wọ́n lọ medical school àfa lọ lé kéwú so o lè wá mú tí wọ́n lọ kán lé kéwú ní medical school kó wá fi máa ṣèdánwò fún àfa alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé kí ni condition precedent kí ni ntí ìmáàmù gbọ́dọ̀ ní ká tó lè pè ní ìmáàmù ká tó lè máa sọ pé ó tiẹ̀ máa bá wa sọ̀rọ̀ òṣèlú àbí òní bá wa sọ̀rọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ fi nǹkan méje tí èmi rò pé ó yẹ kí imam ipa tí imam yẹ kókó nínú ọ̀rọ̀ òṣèlú. lẹ́ẹ̀kẹta mo fẹ́ kí a wo kí ni ipa tí àwọn mùsùlùmí tàná tí wọ́n kó gẹ́gẹ́ bí lèmọ́mù àti wípé ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára wọn èèyàn bíi imam Yunus bin Obed kí ló sọ fún wa nípa nǹkan tó jẹ mọ́ nǹkan mú yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ. ẹlẹ́ẹ̀kẹrin ni pé olùkọ́ ni àwọn imam olùkọ́ ni àwọn imam o lè pè wọ́n lólùtọ́ni sọ́nà o lè pè wọ́n ní nǹkan kan ẹni tí ò bá níwèé ẹ̀rí láti jẹ́ olùkọ́ tó bá lóun ṣe imam kò ó kù díẹ̀ nítorí gbogbo nǹkan lèèyàn máa ń kọ́ ó máa ń kọ́ kíkọ́ èèyàn bíbá èèyàn sọ̀rọ̀ bíbá àwọn èèyàn sọ̀rọ̀ fúnra rẹ̀ ẹ̀kọ́ ni ó ní method ó ní ọ̀nà ẹnìkan lọ sí kíláàsì ìjọ kan ó wá gbé ọtí ó fẹ́ kọ́ àwọn èèyàn nípa pé ọtí ò dáa kéèyàn máa mú ó ń ba ara jẹ́ ó wá gbé ọtí ó gbé sí orí tébù ó wá mú èkòló ó mú wá ó wá ju èkòló yẹn sínú ọtí èkòló ìwà kú oníṣẹ́ rí ṣe bó ṣe pa ìmáàmù rò pé òun ti sọ̀rọ̀ tíjà rò pé òun ti bá àwọn ọmọ sọ̀rọ̀ ọmọ kan wá nọwọ́ ní ẹ̀ṣẹ̀ sọ fún mi pé kí n máa mutí ni nítorí pé ẹ̀tọ́ kó máa pa àrùn pé téèyàn bá ti mú gbogbo àrùn tó wà nínú èèyàn ló máa kú nítorí wípé ó ń rí àwọn tó ń mutí tán dẹ̀ gbé ọmọ 40 ọdún 100 ọdún tí wọn ò kú so nǹkan tí ìmáàmù rò pé òun fẹ́ fi kọ́ wọn òdì kejì ẹ̀ òun ló fi ń kọ́ wọn nítorí bẹ́ẹ̀ ẹni tí ò báyìí tí ní gẹ́gẹ́ bí lè mọ́mù kò nídìí láti lọ skul ó yẹ kó ọ̀nàkọ́nà ló wà káàkiri gẹ́gẹ́ bí ìmáàmù ṣe sọ fún wa national open university nsìn bí wọn bá ti ní ìdájí ni o àbí o ní o level náà ni o kò sí ni wàá máa ṣe ẹyin tó ń ṣe wàá máa ṣe àfáà wàá máa ṣe gbẹ lójó ẹnìkan kọ̀ gbégbọ́ pé o di doctor ni èmi tí mo wà wájú yìí tí mo bá yín sọ̀rọ̀ mi ò lọ secondary school kan ẹnìkan ò lè sọ pé òun rí mi ní secondary school nígbà tí mo jáde primary mi dẹ̀rù pé àfáà aláró náà àwọn náà mi ò sọ pé wọ́n lọ léèwé olóyìnbó tí ń tẹ̀ ń pè ní secondary school nígbà tí mo jáde ìwé mẹ́fà léèkéwu mo lọ léèkéwu ni mo bá lọ sí university
Ìbàdàn kí n tó lọ sí nígbà tí lákọ̀ọ́kà Ọlọ́run ṣe èèyàn mẹ́ta ló lè purọ́ mi ò sínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àgbàlagbà lè purọ́ tó bá ní ha níwọ̀n tí ìbí ẹ̀ ń gbà yẹn àlejò dẹ̀ lè purọ́ tó bá ní ha á ní nílùú wa nígbà tó dàlejò ni mi ì ní sọ ẹnì kẹta fún ẹ àwọn wà àjọ wà ní àwọn bàbá wa ni wọ́n ní akọ̀kà àwọn àti wálí àwọn bàbá mi wọ́n jọ jẹ́ àfáàní akọ̀kà ní ọwọ́ wọn ni wọ́n jọ wá sí so wọ́n mọ̀ wípé kì í ṣe tí mò ń rò sọ ẹni tó bá sọ pé kéwú ò pé òun ni ò pé fúnra rẹ̀ o kò mọ̀nà tó yẹ kó ń gbé kéwú kó gbé gbani mo ń lọ sí ẹjẹ máa bọ́rọ̀ mi lọ kí má yà sọ̀rọ̀ mo ń lọ sí ìlú kan I think ní ọ̀nà Amẹ́ríkà ìjọ kan mo wá dé airport ọmọbìnrin kan náà àwọn ọmọ kéékèèké tó máa ń yẹ wá béèrè lọ́wọ́ mi pé kí ni iṣẹ́ mi mo ní olùkọ́ ni mí ní yunifásitì ó ní kí ni mò ń kọ́ mo ní Islamic studies àti Arabic ó ní mo ní ó ní mo máa fẹ́ yín o fífẹ́ mi báwo ó ní mo máa fẹ́ yín o irú àwọn tí mo wá nìyí àyín tẹ́ wà marketable rè ní kí ló dé ó ní mọ bí àwọn èèyàn ṣe ń nífẹ̀ẹ́ ẹ̀kọ́ nípa Islam àti Arabic tó nísìn kí lẹ́ ṣe mùsùlùmí but ó rí wí nígbà tó sọ báwo lèèyàn ṣe máa kéwú tó máa ní òṣì ń tàn nísìn ẹ lọ sí UK ọ̀nà ẹ má jẹ́ ìyà ẹ lọ sí America UK even Togo ń bì ẹ wo àwọn ọmọ tí ò kéwú tó yìn ẹ wo iye tó ń gbà ní dọ́là ẹ wo iye tí wọ́n ń gbà ní dọ́là kí ló ń ṣe wọ́n ń kọ́ àwọn ọmọ ní Quran láti ké Quran wọ́n á establish ẹ lórí internet wọ́n á establish ara wọn á fira wọn síbẹ̀ ó kéré pátápátá òbí ẹnì kọ̀ọ̀kan wọ́n á san £10 lórí ọmọ kan ó kéré jù lóṣù mo mọ àfáà kan nílọrin tó jẹ́ pé wọ́n á ń kọ́ àwọn ọmọ mi ní kéwú nígbà tó wá yá wá náà prof òun ò ráyè o ní kí ló dé nígbà tí mo wo ohun tó ń ṣe owó bẹ́ẹ̀ fún 40,000 50,000 kí sáré gbogbo ọjọ́ ẹ̀ ti full fún àwọn èèyàn láti òkè tí ó ń kọ́ ó ń ṣiṣẹ́ ìjọba tẹ́lẹ̀ ó ju iṣẹ́ ìjọba lẹ̀ ó ní kò pé òun nítorí mọ iye tóun rí gbà ní ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ dolòṣì ń di kéwú òun ni kó tún rẹ̀ wò ẹ jẹ́ ká yẹra wa wò káwo nǹkan tí a lè ṣe tá a lè fi kéwú ṣe tá a lè fi dá lára ó pọ̀ púpọ̀ kì í ṣe díẹ̀ èyí kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ lórí yẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀karùn òun ni kí ni ó yẹ ká sọ nípa South Western Nigeria gẹ́gẹ́ bí ilé mọ́mù ẹlẹ́ẹ̀kẹfà ó jẹ mọ́ ní tí mo yàbá lọ báwo la ṣe ní ìdálágbé economic empowerment báwo la ṣe lè ọ̀nà wo la lè tọ̀ tí a fi ní di alágbe jẹ yìí má jẹ yìí ló tó èèwọ̀ ọkọ̀ ẹni tí ò bá rí nǹkan aláàrí jẹ kí ara kó má gbẹgbẹ kọjá ẹlẹ́ẹ̀keje òun ni ẹrù tí wọ́n gbélé wa lórí kódà kò jẹ́ pé àwa Muslim community agbé ẹrù lẹ́yìn àfa àti mọ́mùlé lórí bọ̀ tá a fún yín lówó tẹ́ máa fi ṣe tí èèyàn bá dá ṣọ́ọ̀ṣì lẹ̀ lẹ́nu iye èèyàn tó bá ń wá síbi ṣọ́ọ̀ṣì yẹn àfa ṣọ́ọ̀ṣì á máa mú lára tí wọn ò bá wá owó tí wọ́n ń dá máa dínkù so àfa dìde láti rí pé ọmọ ìjọ ń pọ̀ sí báwo lòun ṣe lè ṣe lẹ́kṣọ̀ ohun tó máa mú mọ́ wa àwọn wo lòun lè tolerate nínú àwọn èèyàn á máa ṣe bọ̀ lè mọ́mù bí mọ́ṣáláṣí kún òkun kò kàn torí wípé àti kíkún mọ́ṣáláṣí àtàkùn ẹ̀ wàhálà ní fún ìmáàmù ẹ kọ̀ọ̀kọ́ ní ẹ mú nǹkan kan wá ẹ áàjì nǹkan kan sí ìmáàmù kí ni máa ń fẹ́ wá parẹ́ nítorí yín fún sọ́ọ̀lù alànàbí ìkàlẹ̀ ìmáàmù ò ní fẹ́ parẹ́ nítorí yín nítorí pé kò ní nǹkan kan tí ìmú nǹkan wá àbí pípọ̀ yín ló ṣe fún un bọ́ tó bá pẹ́ máa ń rí pé sáfù mẹ́ta ló wà lẹ́nu ó di méjì lọ́la mọ́ṣáláṣí ò ní túmọ̀ mi láwá látara kúkà kọ̀ ìmọ̀nù àwọn ará Ìjẹ̀bú àwọn náà understand yẹn dáadáa wọ́n bá di pé ìmáàmù bá ń kó sáfù kan lẹ́yìn ìmáàmù nǹkan tí ò dáa ni ṣùgbọ́n kò sí tó kan ìmáàmù á ní pé òun ni pé kóun lead nítorí pé òun máa lọ kókun sí wọn lọ́rùn ni bọ̀ tó bá yẹ pé nǹkan kan wà tá a fi fún ìmáàmù ní wúrí ìmáàmù á máa lọ kí gbogbo àwọn tí ò bá wá béèrè lọ́wọ́ wọn pé kí ló dé. ẹlẹ́ẹ̀kẹjọ òun ni pé lójú tiwa kí ni nǹkan tí ìmáàmù gbọ́dọ̀ ṣe nípa ọ̀rọ̀ òṣèlú à ń níparí à sọ̀rọ̀ nípa wípé kí ni àwọn ìsọ̀rí ọ̀rọ̀ táwọn olóyìnbó ń pè ní conclusion nínú ọ̀rọ̀ àkọ́kọ́ mi ó ní pé Rasulullah sallallahu alayhi wa sallam ó sọ pé àdínú nasiha kúnà liman anábì sọ pé sallallahu alayhi wa sallam anábì ní ẹ̀sìn tá à ń pè ní ẹ̀sìn ìmọ̀ràn ni wọ́n wá béèrè lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam wípé ìmọ̀ràn fáwọn èèyàn wo fáwọn wo òun wá sọ pé kúnà liman ya Rasulallah qal lillahi wali kitabi wali rasuli wali aimatul muslimin wa amatihim pé níta ń pè ní tá a sọ pé ìmọ̀ràn ni fún Ọlọ́run ìmọ̀ràn ni fún ìwé Ọlọ́run tọ́lọ́run sọ́lẹ̀ ìmọ̀ràn ni fún òjíṣẹ́ Ọlọ́run tá a tẹ̀lé ìmọ̀ràn ni fún gbogbo àwọn
olùdarí wa ìmọ̀ràn ni sincerity, that is kí èèyàn bá èèyàn lò kó sincerity, ìfi ọkàn pẹ̀lú a class, that is kó wà genuinely interested, that is kó fira ẹlẹ̀ fún Ọlọ́run, kó filẹ̀ fún Rasul, kó filẹ̀ fún àwọn leaders, kó filẹ̀ fún generality of the Muslims. Òun ló ń jẹ́